ṣe sùúrù ìṣẹ́jú méjì. Àwọn àlùfáà wa wọ́n bá wọlé sórí ètò báyìí láàrin bí ìṣẹ́jú kan péré tó má sì wọlé sórí ètò àwa náà bẹ̀rẹ̀ sí pé wọ́n máa wá fún wa lẹ́bùn tó tọ́ sí yín tó tọ́ sí mi tí ó là yín kónú wàhálà tí ó là yín kónú làásìgbò tí ó là yín àti yín kónú dààmú pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba ẹni gbà pé àdúrà gbogbo àti gbà lóòrọ̀ yìí. Imam wa afáwa Muhammad Qasim Ọlárẹ̀wájú, salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó ṣàánú wa, ó fún wa láǹfààní tí ò fọ́mọ ẹ̀dá mi. A bẹ̀rẹ̀ Ramadan náà nírọ̀rùn. Ọlọ́run ọba dúpẹ́, àlékún kẹ́ àti gẹ̀ àtọrọ rẹ̀ fún aláìlọ́run ànábì Muhammad sallallahu alayhi àwọn wa òbí wa sallam. méjèèjì Ọlọ́run bá yọ́nú sí wọn, bá ṣàánú wọn. Àmín. Àwọn àfáà wa, àwọn ọ̀gá wọn, gbogbo àwọn aláǹfààní wa pátá Ọlọ́run bá ṣàánú ẹnì kọ̀ọ̀kan wọn. Àmín. Gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin nílùú Lùmẹ̀ ní àyín Ọlọ́run bá yọ́nú sẹ́nì kọ̀ọ̀kan yín. Àmín. Ọlá ìta fún ànábì Muhammad sallallahu ọlá alayhi àánú wa oṣù tá a sallam. wà yìí, oṣù àpọ́nlé, oṣù gẹ̀ ṣojú wa ló fi dé. Allahu akbaru, Allahu akbar. Allahu akbaru. Allahu akbar. Ọlọ́run ọba pòwe fún wa ní ọba kan ara rẹ̀ ò yá, ẹ dákun ẹ jẹ́ á mọ hikima ni. Bàbá yìí ara rẹ̀ ò yá, ó jókòó síwájú talé, ibi tó ti wá jókòó tó ṣẹ̀ṣẹ̀ ń gbádùn owó rẹ̀ lọ́wọ́ rẹ̀ rẹpẹtẹ yìí. Allahu akbaru. Allahu akbar. Owó rẹ̀ lápò rẹ̀ rẹpẹtẹ àmọ́ kò sálàáfíà. Allahu akbar. Ibi tó wá jókòó ibẹ̀ làwọn kan wọ́n ti ń ṣeré, àwọn tí wọ́n máa ń tàkìtì. Wọ́n tàkìtì lọ́dọ̀ bàbá náà, wọ́n jódò bàbá náà, inú bàbá yìí wá dùn. Ó wá yọ chéńjì díẹ̀ ká níbi 1000 kan, ó wá bù wọ́n. Allahu akbaru. Allahu akbar. Bùbù wọn tó bù wọn lówó yìí, orí wọn wú pé 1000 kan owó tó jẹ́ pé àwọn lè fi ṣiṣẹ́ odidi ọ̀sẹ̀ kan Yes. làwọn wá rí lẹ́ẹ̀kan náà. Allahu akbaru. Àwọn tán tàkìtì wá tún wá sáré padà sọ́nà tó jìn. Wọ́n tún wá bẹ̀rẹ̀ eré wọn, wọ́n bẹ̀rẹ̀ òkìtì wọn ní títa ìpọ́nlá ìpọ́nlá ìpọ́nlá. Ńgbà wọ́n déwájú bàbá náà, wọ́n wá dúró sí i. Wọ́n wá bẹ̀rí ìfà. Allahu akbaru. Allahu Ẹ akbar. mọ̀ pé ó yẹ kí gbogbo èèyàn kan rẹ́rìn, gbogbo èèyàn rẹ́rìn. Nah. Kí bàbá náà ṣe, bàbá náà bú ẹkún ni pé La ilaha àlàáfíà tó ń wá ó ní wọ́n ń lò lómi ń lo omi òjò yìí. Àlàáfíà lòun wá. Ẹ dákun ẹ jẹ́ á ṣe alihamudulilayi. Alhamdulillah. Rọ̀mọ̀dánà ti dé o, Ọlọ́run ó ṣe adúpẹ́ ẹ̀dúpẹ́. Rọ̀mọ̀dánà ti dé, adúpẹ́ ẹ̀dúpẹ́. Rọ̀mọ̀dánà ti dé o, adúpẹ́ ẹ̀dúpẹ́. Ọlọ́run ó ṣe Rọ̀mọ̀dánà ń lọ, àwa ń bẹ̀ ọ́ tẹ̀bí tara wa jẹ́ ká tún jọ rí. Rọ̀mọ̀dánà ti dé, Ọlọ́run ó ṣe adúpẹ́ ẹ̀dúpẹ́. Rọ̀mọ̀dánà ti dé, àpéjú jọ́sẹ̀ ní tẹ̀bí ìtara wa. Rọ̀mọ̀dánà ti tán, àwa ń bẹ̀ ọ́ tẹ̀bí ìtara tó bá tún dọ̀dún tó ń bọ̀ ká tún jọ ṣe tẹ̀bí ìtara. Àmín. Ọlọ́run ọba bì ọ́, àánú rẹ̀ òun la fi bì ọ́ o. Gbogbo wàhálà wa lọ́sàn-án lóru, à ń febi panú nígbà tó yẹ ká jẹun, à ń páyà rẹ Ọlọ́run ọba ni. Ó tún dàárín òru, a tún lè sùn. Àwa là ń ṣe náfìlà, àwa là ń sa tẹ̀sùbá, à ń ka kùránì, à ń lọ tàjúdù, à ń ṣètọrẹ àánú nítorí nǹkan kan ní ìntàní. Òun là fi ń béèrè lọ́dọ̀ rẹ Ọlọ́run ọba tó ní. Allahu akbaru. Ọlọ́run ọba ó ṣe o, adúpẹ́ ẹ̀dúpẹ́. Rọ̀mọ̀dánà dé, àpéjú jọ́sẹ̀ ní tẹ̀bí tara wa. Rọ̀mọ̀dánà ti tán, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Wàláhì Rọ̀mọ̀dánà ti tán. Ó ti kásẹ̀ Ó ńlẹ̀. ti tán. Nígbà tó dé ń jò ní ẹ̀rù ń bà wá pé odidi 30 ọjọ́ oṣù kan bó o láṣẹ ṣe, ìgbà wo ni ó lọ? Àlejò tó ń dé tẹ́rù ń bo nílé nígbà tó wá dé tó wá jókòó tì wá bíi kó mọ̀ lọ́mọ. Rọ̀mọ̀dánà ti tán, àǹfààní tẹ́lòmí ò nínú. Àwọn tí wọ́n ti lọ tọ́lọ́ ń bá ní kí wọ́n láǹfààní láti wọlé ayé ni wọ́n tún máa sọ pé Ọlọ́run dá padà. Àǹfààní tí ń bẹ́nu Rọ̀mọ̀dánà ni. Allahu akbar. Rọ̀mọ̀dánà ti tán o, àwa ń bẹ̀ ọ́ tó bá dọdún tó ń bọ̀
kájú pọ̀ kàpéjú jọ́sẹ̀ o tẹ̀bí tara àmì ọlọ́run àbíọ́ yọ́nú sí wa ṣàánú wa Amina. yọ́nú sí wa ṣàánú wa Àmín. àníyàn wa nínú rọmọdánà ẹlòmíì wákàtí 5 rèé pé kí rọmọdánà tó dé Bẹ́ẹ̀ni. rọmọdánà ti wá dé ó ti wá bẹ̀rẹ̀ ó ń kí wákàtí 5 déédéé àbí ọlọ́run ọba àdánwò ni kí wákàtí 5 èèyàn mọ̀ pé ó ti wá bẹ̀rẹ̀ sí pé àdánwò tí ò ní tí ò tún wá lé wa dànù síbi ìfẹ́ ọlọ́run ọba ọlọ́run wọlé àánú oṣù rọmọdánà ọlọ́run ọba mọ́sá ìwà ṣàánú wa Àmín. yọ́nú sí wa fífẹ́ Àmín. rẹ̀ rọ̀ wá lọ́rùn Allahumma gbogbo àmín. béèrè wa nínú rọmọdánà náà ọlọ́run mọ́sá ìfilé wa lọ́wọ́ Àmín. ọlá ìta fún ànábì Muhammad Sallallahu ọlá alayhi wa gbólóhùn sallam. sallallahu alayhi wa sallam Sallallahu iléeṣẹ́ alayhi wa yìí sallam. àbí ọlọ́run ọba yóò máa ròkè Àmín. mọ̀jì ó wálẹ̀ láíláí Àmín. ọlá ìyá ànábì Muhammad Sallallahu wọlá àpọ́nlé alayhi wa rẹ sallam. tó fún oṣù alálùbáríkà yìí àwọn aláàjì wa Muhammadu Sọ́ọ́líù Babátúndé àbí Ọlátúndé. Ọlátúndé àbí ọlọ́run ọba bá wa gbé wọn sókè Àmín. fi wọ́n ayé ní ti dáadáa Àmín. mọ́ fàyè hàn wọ́n nígbà kọ̀ọ̀kan Àmín. ọlá ìyá ànábì Muhammad Sallallahu gbogbo alayhi wa àwọn sallam. security ọlọ́run bá dáàbò rẹ̀ bò wọ́n Àmín. àfa wa kílẹ̀ korúkọ àfa yìí Ashraf. àfa wa aṣírọ́ọ̀fù ọlọ́mbùn lálùbáríkà tó Àmín. náà dọ̀gá àfa wa àgbà Kọmọrùdíìnì ọlọ́mbà dúró tì wọ́n Àmín. ọlá ìyá ànábì Muhammad àfa wa Abdul Aziz aláàpá olóhùn oyin olóhùn oyọ̀ àsàùtí Allahu akbar àfa tó rẹwà ọlọ́mọ fi yín lẹ́ngbà kọ̀ọ̀kan Àmín. ọlá ìyá ànábì Muhammad Sallallahu ọlá gbólóhùn sallallahu alayhi wa sallam Sallallahu gbogbo alayhi etí wa tó ń sallam. gbọ́ wa pátá Allahu akbar àfi àlá àsìkò tá a wà yìí àárín òru àbí ọlọ́run ọba àfọ ọlá tí ń bẹ fún òru àbíbí ọlọ́run gbogbo etí pátá tí ń gbọ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà gbogbo ohun tí rọmọdánà dé bá lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan ọlọ́mọdé ó bọ́lẹ̀ Àmín. gbogbo èyí tá a wá tún rawọ́ rasẹ̀ pé ọlọ́run ọba ṣe fún wa tó o bá ṣe é àmọ̀ dúpẹ́ àbí ọlọ́run ọba mọ́sẹ̀ wá filẹ̀ nìkọ̀ọ̀kan wa lọ́wọ́ Àmín. gbogbo tọrọtọrẹ nítorí sábàbí kan ìta bí ń torí rẹ̀ tá a bí ń tọrẹ ọlọ́run mọ́sẹ̀ tàwa náà lọ́rẹ́ rẹ̀ Àmín. ọlá ayé ànábì Muhammad Sallallahu gbogbo ẹ tí ń wọ̀ mọ́ alayhi wa sallam. ọmọ alálùbáríkà ọlẹ̀ ìdùnnú jí ó sọnù wọn Àmín. ọlá ayé ànábì Muhammad Sallallahu àwa alayhi wa fọlá sallam. bẹ́ẹ̀ àfi bíọ́ gbogbo ẹni tó ti bí dáwọn ọmọ wọn ó ní àlùbáríkà Àmín. gbogbo àwọn ọmọ tí wọ́n ń ṣe dáadáa nínú àwọn ọmọ wọlé àánú oṣù alálùbáríkà yìí àfi bí ọlọ́run ọba má jẹ́ wọn ó dìdàkudà Allahumma àwọn tó wá àmín. jẹ́ wípé àwọn òbí ń tọrọ fún wọn ni pé ọlọ́run bá ṣe wọ́n lọ́mọ alálùbáríkà ṣe wọ́n lọ́mọ àdùnnú wọlé àánú oṣù alálùbáríkà yìí àfi bí ọlọ́run ọba àdúrà òbí jó gbà lórí wọn Àmín. ọlá ìyá anábì Muhammad ọlá gbólóhùn sallallahu alayhi wa sallam ẹni ayé ti wá fìṣẹ́ mọ̀ wọ́n ti mọ̀ pé níṣẹ́ ni olòṣì ni àbí ọlọ́run ọba tóun náà wá dájí lásìkò tá a wà yìí tó ń fetí ara rẹ̀ gbọ́ tí ọwọ́ rẹ méjèèjì máa wo ìlà ọwọ́ rẹ máa sọ fọ́lọ́run ọba ìpè tọ́lọ́run ọba tó bá sí ọ lóore ó mà dúpẹ́ àwa máa fi eléyìí ó máa fi sọ fọ́lọ́run ọba níbi ọwọ́ rẹ máa wo ọwọ́ rẹ méjèèjì kó wá máa wí fọ́lọ́run ọba máa sọ̀rọ̀ yìí fún ọlọ́run ọba pé ọlọ́run ọba àwa ń bẹ̀ ọ́ àwa ń bẹ̀ ọ́ ọlọ́run ọba ìwọ nìkan ni wá wọlá àyè ànábì Muhammad wọlá àyè ànábì Muhammad wá bí àbùkátà mi wá yọ mí kúrò nínú olòṣì má jẹ́ wọn ó bìṣẹ́ dá mi mọ̀ má jẹ́ wọn ó mọ̀ mí lólòṣì wá máa sọ pé ọlọ́run gbọ́ ọlọ́run gbà ṣeun tí mo fẹ́ kó ṣe ọlọ́run gbọ́ o ọlọ́run gbà ṣeun tí mo fẹ́ kó ṣe tó bá kọ̀ tó bá gbà mí ta ni kí n sá lọ sábà ọlọ́run gbọ́ ọlọ́run gbà ṣe tí mo fẹ́ kó ṣe ọlọ́run gbọ́ ọlọ́run gbà ṣe tí mo fẹ́ kó ṣe tó bá gbà tó bá gbà mí ta ni mo fẹ́ lọ sábà Allahu akbar ọlọ́run yọ wá kò nínú ìṣẹ́. tó kọ́lọ́run yọ wá kò nínú ìṣẹ́ nígbà tó o bá kọ̀ tó o bá gbà wá ta la fẹ́ lọ sábà ojú òkú wa ti sílẹ̀ báyìí 92 97 24 26 26 tẹ́ bá ti ń wọlé ẹ̀ mọ̀ àgbo kọ̀ lọ́hùn lọ́kọ̀ọ̀kan léjèèjì àmọ́ Yorùbá bọ̀ wọ́n ní àpèmọ́rẹ́ là ń pè tèmi dire mi mọ̀ bóyá àwọn ìmọ̀ọ́mù wa náà kọ́kọ́ gba aláwù ni àbí àràmọ́ ìlú wọn gbà tèmi náà tẹ̀lé wọn
táàfà wà sísè ó tẹ̀lé wọn táṣìláwò ó tẹ̀lé wọn kúrò tó ká máa pín kínní wò ta àbí mọ̀ ń bọ́ láti ṣe. bisimilayi bó bá ṣe rọrùn náà ni. bó bá ṣe rọrùn wàláì. àbí ẹ máa pín tàrí. ẹ tọ́ bisimilayi. tó alẹ́ ní àkọ́kọ́ tí wọ́n ń pè wá lórí àtẹ́gùn ní òwúrọ̀ yìí salam aleikum. bàbá wa Bashiru kọ́ ni tó àfà ẹ bá fún ọ lóko ọlọ́run tó. allah akubaru kẹbíra akínyín kú oríire ọlọ́run wọlá ayé anabi Muhammad níbi ó kọ orúkọ yìí náà láti mú ẹ wàá máa sọ pé ọlọ́run ní í jẹ́ Basiru ẹrú ní í jẹ́ abudu Basiru ọlọ́run tí í jẹ́ Basiru mọ̀gbà Basiru ara mi Allahu òun náà ní orúkọ tẹ́tẹ̀lé ẹ wàá pé ní ìgbà 666 ẹ dákun ẹ kọ òǹkà náà lẹ̀ 666 ẹ wàá máa pé ya Allah ya Allah ya Allah ọlọmọsá ìfàlùbọ́rùkà sí. àmì 666 tó bàbá Bashiru ṣe ti gbọ́ báwọn tó ẹ ṣeun o ẹ mọ̀ bẹ̀rẹ̀ ti gbọ́ salamu aleykum ẹ dákun ló kọ yín. láti àléǹká bàbá wa Bíntíláyé Muhammadu Robin kọ́ńbẹ̀ tó ẹ tètè káwọn náà bọ́ sójú òpó tó alàgbà Najim ẹgbẹ́ orúkọ ọlọ́run lọ́dọ̀ àfa wa. orúkọ ọlọ́run ọba tí ó máa ṣàǹfààní fún yín gẹ́gẹ́ bí orúkọ yín Ànájímù aláàkúbà ìràwọ̀ yín ò ní wọmi ó náà ní Arahamanu ọba tí ń kẹ́ gbogbo ayé ẹni tó ń sìn yóò kẹ́ ẹni tí ń sẹ́ yóò kẹ́ ya Arahamanu ẹsẹ̀ ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá ẹ máa fi bí ọlọ́run pé ya Arahamanu ọlọ́mọṣá ìgbà. àmín ó jẹ́ croissant tres tẹ̀sí ẹ ṣe alàgbà Ànájímù àtúnlẹ̀ lóbi ní ojú òpó tí wọ́n ń pè wá assalamu alaikum. ìyá àfihàn Ajára kọ́ ni ìyá Ògbómọ̀ṣọ́ tó bisimilayi afa. Allahu Akbar ìyá wa nílùú Ògbómọ̀ṣọ́ ọlọ́run bá gbàdúrà yín ẹ kú oríire orúkọ ọlọ́run ọba tí ó ṣàǹfààní fún yín lóru òní ó náà ní ya Rahimu ọba Àṣàkẹ́ bí èrò bá pọ̀ sí ọlọ́run ó sì yọ ẹnìkan yóò níwọ ni mo sà lásàkẹ́ ẹ wàá ṣe 201 ọgọ́rùn méjì àti ẹ tẹra mọ́ ní ṣíṣe. 201. tó àmì ẹ ṣeun ìyá wa Ògbómọ̀ṣọ́ Allahumma àmì ẹ ṣeun ọmọ wa salamu alaikum alẹ́ nìkan lókè lọ́hùn 92 03 61 97 24 26 26 salamu alaikum ẹ̀rọ ìkúrò kọ yín láti Abdulgame Abdulrazak tó àfáà bá fún olóko. yá Abdulrazaki ọlọ́mọba gbàdúrà yín bá a ṣe dẹ̀ra yá Maliku ọba ọlọ́lá yá Maliku yá Maliku yá Allahu ẹ máa ṣe 313 ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá ẹ tẹra mọ́ ní ṣíṣe. ẹ máa ṣe yá Maliku 313. tó ẹ ṣeun alàgbà Abdulrazak salamu alaikum náà lómi lójú òpó ẹ̀rọ àkúlẹ̀ kọ́ yín. kí lẹ pé. ìyá Rafat látàdí dógọ́mẹ̀. ìyá Rafat látàdí dógọ́mẹ̀ náà bisimilayi afa. yá Kudusu mẹ́ta ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá gbogbo bí ẹ ti dọ̀tí ọlọ́run bó fọ̀ yín mọ́ ń bẹ̀. yá Kudusu 313 yá Kudusu lẹ́mọ̀ ṣe. ọlọ́run ṣàfọ̀mọ́ yín. àmín tó a tún ní ẹlòmíì tí wọ́n tún pè wá ní ojú òpó 97 24 26 26 àtẹ̀tẹ̀ pè wá lórí 90 07 63 61 9007 63 61 salamu alaikum. salamu alaikum. tó alàgbà bọ́ǹfìsì kọ́ ni. Sọ̀rọ̀sí fọ́dúnlá bọ́fíìsì bísímìlá fà. Masha Allah ẹ máa ṣe yá sàlámù ọba alálàáfíà àìlówó lọ́wọ́ àárẹ̀ ni àìríjẹ rímu àárẹ̀ ni àmọ́ tọ́lọ́wọ́n bá ti fún ni lálàáfíà gbogbo rẹ̀ ó sì bọ́ sí dèdè ọlọ́wọ́n bó fún yín lálàáfíà ọláyé anabi Muhammad yá sàlámù ẹ máa sọ ọgọ́rùn-ún mẹ́ta
àti mẹ́tàlá 333 tìyín náà jẹ́ 313 bẹ́ẹ̀ ni 313. yà sàlá ọba alálàáfíà ẹbí béèrè gbogbo nǹkan ọlọ́run ọba ní kápá rẹ̀ ọba tí bùkátà yẹn bà lẹ́rù. akọ́nà lóbi ní ojú òpó tí wọ́n ń pè wá salamu aleykum salamu aleykum ẹ̀rọ àkùlẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ sí ń pè wá alàgbà abdulrasaq láti bonu Dula Samen. Dula Samen náà àfàwà bismillah. Ya mu'minu ya mu'minu Ya mu'minu ya mu'minu ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá tìyín náà jẹ́ òun náà ni ẹ tẹra mọ́ ní ṣíṣe. Ya mu'minu Ya mu'minu Ṣé ẹ ti gbọ́? 313. tó ẹ ṣeun o alẹ́ lómi tí wọ́n tún pè wá salamu aleykum salamu aleykum ẹ̀rọ àkùlẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ sí ń pè wá wọ́n pè lákàtí jógùn. láti àdìdógọmẹ̀ ìyàwó Mulkat Táyọ̀ bó ti pè. ìyàwó Mulkat ayọ̀ fún náà salamu aleykum bisimilayi afa. ẹ máa ṣe yá mọ àìmínú yá mọ àìmínú ẹ dákun ẹ má gbàgbé ọba tó rí wájú tó rẹ́yìn ọba tó rókè ọba tó rílẹ̀ lórí ara yín lórí ọmọ lórí ẹbí lórí iṣẹ́ òun ló mọ bí ó ṣe yanjú rẹ̀ ẹ máa ṣe ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá yá mọ àìmínú yá mọ àìmínú Allahu Akbar. Ya Muhaiminu 313. Tó. Ọlọ́run gbàdúrà. ọlọ́run gbàdúrà ẹ ṣeun ìyá bá o àdúpẹ́ o àdúpẹ́ fọlọ́ o tó àtúndà lómi lókè lọ́hùn salamu aleykum salamu aleykum ẹ̀rọ àkùlẹ̀ ọkọ̀ yín afa sehidu láti gbàdàgó tó bisimilah afa. Ya Azizu, Ya Azizu, ọba ọlọ́lá, ọba oníyì, ọba tábùkù ẹ̀kan, ọba tí ò kí yẹ̀yẹ́, ọba tí ò kí dógún, ẹ máa pe gbólóhùn náà ní déédéé 313 ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá. Abẹ́gbọ́, ọlọ́run ọba yóò pọ́n yín lé, yóò pín yín níyì, kò ní jẹ́ ẹ kàbùkù, kò ní jẹ́ ẹ tẹ́, ẹ máa tẹra mọ́ Ya Azizu, Ya Azizu. tó àtúndà lómi tí wọ́n ti ń pè wá salamu aleykum ẹ̀rọ àkùlẹ̀ ọkọ̀ yín wọ́n ti ń pè wá kílẹ̀ pé Ọmọ́táyọ̀ látàdógọmẹ̀ náà afa bisimilah. Àjàbáàrù ẹ wá ṣe ọgọ́rùn-ún kan àti mọ́kànlá lẹ́sẹ̀ torí kóbìnrin ni yín. Abẹ́gbọ́ Àjàbáàrù ọlọ́run ọba tó jẹ́ pé ó kọjá bẹ́ẹ̀ ọba tí máa ń fún ní pinpin bí mo ṣe fẹ́ rèé. Abẹ́gbọ́ ẹ gbọ́dọ̀ ṣe kọjá ọgọ́rùn-ún kan àti mọ́kànlá kó má bàa di ẹ̀ṣẹ̀ sí yín lọ́rùn. Abẹ́gbọ́ ẹ má ṣe kọjá 100 Ya Àjàbáàrù ẹ bá ti fẹ́ ṣe máa sọ wípé Ya Àjàbáàrù ó kọ tó tún ṣòro fẹ́ dá láti lè máa jẹ ni ó ṣòro fẹ́ dá láti lè sọ ọmọ gbogbo àwọn tí wọ́n sọ ọmọ wọn bẹ́ẹ̀ kódà ọmọ náà wọ́n fẹ́ máa ń kọjá ẹnu àlágbà mi torí kókó wọn yóò máa hàn lára wọn. Ya Àjàbáàrù Ya Àjàbáàrù. salamu aleykum salamu aleykum ẹ̀rọ àkùlẹ̀ ọkọ̀ yín náà Hamidu látàdógọmẹ̀ bisimilah. Ya Khaliku Ya Khaliku ìrì ọlọ́run ọba ìwọ ọlọ́ba tó dá gbogbo nǹkan orí mi tán orí kọ̀ọ̀kan mi Ya Khaliku bẹ́ẹ̀ bá láǹfààní ẹ máa sọ ọgọ́rùn-ún mẹ́rin. Ó ṣe kátṣán. Abẹ́ẹ̀rí ọgọ́rùn-ún mẹ́rin ẹ ṣé kẹ́fì béèrè kan tẹ́ fẹ́ wájú ọlọ́run ọba tí bùkátà òbí bà lẹ́rù. Ya Khaliku kátṣán. àtúndà lómi lójú òpó lókè lọ́hùn salamu aleykum salamu aleykum ẹ̀rọ àkùlẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ sí ń pè wá kílẹ̀ pé Láti àwọn mẹ́. kílẹ̀ porúkọ yẹn Abdulfarid bisimilah Qadir Abdulkadir ẹ máa ṣe àmúṣọwìrò àmúṣọwìrò ọba tí ń ya fọ́tò gbogbo ẹ̀dá. Ya Musawwiru. ẹ máa ṣe ọgọ́rùn-ún mẹ́ta àti
àti mẹ́tàlá 313. 313 ya musawiru 313. tó òun náà lè ti gbọ́ yìí àtúpẹ́ alẹ́ lomi salamu aleykum. wàhálà àwọn tí wọ́n bá ta ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀ rẹ̀ kúló kọ́ yín. ìgbà balẹ̀ kì í sú ìyá àpà. ajá mi Balkisu Allahu akbar. ìyá ní pàkó. a kì í kú oríire. àdúpẹ́. ẹ máa ṣe yá Gàfárù ọba aláforíjì ẹ̀dá bọ́lọ̀ ń bá ti ṣàfojú fún àṣìṣe ẹ̀dá inú kẹ́lẹ̀ ẹ̀dá bọ́ sí. Bẹ́ẹ̀ni. ẹ máa ṣe 103 àti mẹ́tàlá 330. Yá Gàfárù kò sẹ́ni tó lè dárí ẹ̀ṣẹ̀ jìn ẹ̀dá àfọlọ́hún. ẹnìkan ò lè sọ pé máa lo àti dáríjì hàn lẹ́yìn Ọlọ́run. tọ́lọ́ bá ti wá gba inú oṣù us la wà yìí. tọ́lọ́ bá ti gbàbọ̀ ẹ̀dá tó bá ti gbà á tó bá ti dáríjì ẹ̀dá wàláhì ìyọ́nú ló tún kù. torí pé tí ò bá ti sí ẹ̀ṣẹ̀ kò ní sí jìyà. tọ́lọ́ bá ti wá dáríjì yàn olúwa ẹ kú oríire nu ẹ tẹnumọ́ Yá Gàfárù. salamu aleykum. wa aleykum salaam kúló kọ́ yín. Mudashiru láti Adógọmẹ. Bismillah à ń gbọ́ yín. ọba Mudasiru ẹ tẹra mọ́ Yá Basitu. Yá Basitu ọba tí ń tẹ pẹpẹ nǹkan fún ni. Bẹ́ẹ̀ni. kìí ṣe dandan kádùá pọ̀ rẹpẹtẹ àmọ́ Ànábì Muhammad Sallallahu ó sọ alaihi wípé èyí tó wasallam. lọ́lá jù nínú àdúrà òun náà lè yí téèyàn máa ń tẹra mọ́ ń gbogbo ìgbà kódà kó má tó nǹkan. Bẹ́ẹ̀ni. abẹ́gbọ́ yóò máa domi ara rẹ̀ yóò dẹ̀jẹ̀ ara rẹ̀ Mélòó ló- Yá Basitu mélòó? ẹ̀yin náà máa ṣe 103 àti mẹ́tàlá. Wọ́n lè máa ṣe 313 Yá bá ọlọ́run kó tẹ́ pẹ́ pé ó lé fún yín. àti mélòó mi lójú òpó. Salamu aleykum. ẹ dáhùn kúló kọ́ yín. Simbiyat láti Adógọmẹ. tó. Yá Khafidu ọba olóore ọba láàánú ni. Yá Yá Khafidu Yá Khafidu ẹ̀yin náà tẹra mọ́ bẹ́ẹ̀ ni ẹ tẹra mọ́ dáadáa Mélòó? 103 náà ni àti mẹ́tàlá ó Wọ́n lè kọ́ ọlọ́run máa ọba. ṣe 313 Yá Khafidu Yá Khafidu. àti mélòó mi lókè lọ́hùn. Salamu aleykum. ẹ dáhùn kúló kọ́ yín. Muideen láti Àtẹ̀gùn. Allah akbar. Àfà. Allah akbar. èyí tẹ́ tẹra mọ́ òun náà ni Al-Qahhar ọba tí máa ń kó nǹkan ní papá mọ́ra kò sẹ́ni tí ò lọ́ta Bẹ́ẹ̀ni. àmọ́ gá ọ̀tá wa ọlọ́run náà ló mọ gbogbo rẹ̀ Bẹ́ẹ̀ni. torí pé náà ni olórí kan sọ wípé ọlọ́run mi ò ìwọ ló ń ṣe mí Allah. tó o bá ti gbọ́ta láàyè wọn ò lè rí mi mú Rárá. tó o bá ti gbọ́ta láàyè wọn ò lè rí mi gbèsè àmọ́ ọlọ́run ọmọ bàbá kan ṣe sábàbí Bẹ́ẹ̀ni. abẹ́ ẹ̀gbọ́n ẹ̀yin náà wá tẹra mọ́ Al-Qahhar. Yá Qahhar. bẹ́ẹ̀ ni Mélòó? mẹ́ta náà 103 àti mẹ́tàlá ni Àti ó Ìyẹn náà jẹ́ dápọ̀ 313 Yá Àti- Qahhar. dápọ̀. àti mélòó mi lójú òpó. Salamu aleykum. ẹ dáhùn kúló kọ́ yín. láti bo. Abdulnasir láti Àbẹ̀jì. Bismillah. bẹ́ẹ̀ ni akínyìn kú oríire wọ́n pé ìsájà Nasirullahi wal fatihu àlùyá fọ̀tá òwúlẹ̀ tẹ̀ra mọ́ ọba tí ń tẹ́ pẹpẹ oore fún ni Yá Fattahu. tí ń ṣínà oore fún yàn pẹ̀lú Yá àánú nígbà ọlọ́run ọba Fattahu. nígbà tí ó dá ànábì lóhùn pátápátá tí yányán ò tán Bẹ́ẹ̀. ó ní inna fatahna Inna laka fatahna fatihan laka mubin. fatihan Allah ọlọ́run bá sínà fún yín Mélòó lọ́dá ni- lóṣù yìí mélòó ni wọ́n ṣe? ẹ̀yin náà máa ṣe 103 àti mẹ́tàlá Ẹ̀yin náà máa ṣe 313 Wallahi Yá orin. Fattahu. ẹ tẹra mọ́ àti mélòó mi lójú òpó tí wọ́n kò wá. Salamu aleykum. Salamu aleykum. ẹ dáhùn kúló kọ́ yín. Allah Múlíkà alájà láti múlíkà ẹ máa bẹ̀. ṣe yá àlímù Yá àlímù 102 Wọ́n lè máa Ẹ ṣe tẹnu mọ́. 300. Yá ọlọ́run ọba tó Alimu. mọ kọ̀kọ̀ tó mọ gbogbo Yá ìmọ̀ ọlọ́run ọba mọ̀ Alimu. ibi ọ̀rọ̀ yìí di ọlọ́run ọba mọ̀ Yes, ètò sir. ẹsẹ̀ kọjá Kí ni ọlọ́run ẹ ọba máa mọ̀ ṣe? ètò padà sí ọlọ́run ọba mọ̀ Yá ẹ wá máa fi yìn pé yá Alimu. àlímù Yá Alimu. yá àlímù. àti mélòó mi lójú òpó. Salamu aleykum. ẹ dáhùn kúló kọ́ yín. Latifatu. alájà Latifa ẹ tẹra mọ́ yá ọ́fíù Wọ́n lè máa ṣe ọlọ́run ọba Yá ti gbé níga Rafi'u. pé
ọlọ́run gbé mi ga ṣàánú mi má rẹ̀ mí lẹ̀ nígbà kankan ẹ tẹra mọ́ ya rọ́ọ̀bì wàrọ̀fàánà màkàánà àlè. eléyìí ni ẹ tẹra mọ́ kẹ́ máa wọ lọ́wọ́ yín gbà tẹ́ bá wá parí àdúrà náà tẹ́ bá ti ṣe 1,200 àtẹyọ kan. wọ́n ní 1,200 àtẹyọ kan tó ẹbí bí ọlọ́run ọba. yàrá fi hàn. àti nílẹ̀ bí tí wọ́n tún pè wá assalamu alaikum. wa alaikum salaam kí ló kọ yín. Mariam láti Zoroba. Allah akbar. Nínú àwọn orúkọ obìnrin tọ́lọ́run ọba pọ́nlé pin lórí ilé ayé oní Mariama ẹ wá máa ṣe yàmù ìzù o yàmù ìzù o yàmù ìzù bẹ́ẹ̀ni yàmù ìzù yàmù ìzù ẹ máa ṣe 1,400 ẹ máa ṣe 400 yàmù ìzù yàmù ìzù ẹ̀yin náà rà pọ́nlé gbogbo bí tẹ́ ẹran kan àbí tí bẹ́ẹ̀ ẹran kan bẹ́ẹ̀ ni. alẹ́ lómi lójú òpó tó ń kó wá assalamu alaikum. Salamu alaikum. Ẹ̀rẹ́ kí ló kọ́ bẹ̀rẹ̀ sí pé wá? Kí ló kọ́ yín? Jubril. Allah akbar. Allah akbar. Àdúrà tẹ́ máa tẹ́ máa oníyà Asamiu. Ọba ọlọ́run ọba tó gbọ́ pé ọlọ́run gbọ́ ọlọ́run gbà. Ṣé tí mo ní kò ṣe? Tó bá kọ̀ tó bá gbà mí ta ni mo fẹ́ lọ sábà. Samiu ẹ máa ṣe 1,200 àtẹyọ kan. ẹ máa ṣe 201 yá Samiu ọlọ́run gbọ́ ọlọ́run gbà àṣẹ tí mo ní kò ṣe. àti náà lè rí lójú òkú salamu alaikum. tó bá gbà mí ta ni mo fẹ́ lọ sábà. salamu alaikum. salamu alaikum. Samiu 1,200 àtẹyọ kan. salamu alaikum. yá Samiu 201 ní tiyín. ẹ dákun ló kọ yín. Tawakalitu Raji. Tawakalitu. Alájà Tawakalitu ẹ máa ṣe yá Basiru. Wọ́n lè máa ṣe yá Basiru. Yá Basiru. Yá Basiru. Yóò wá bọ́ sí déédéé 171. Wọ́n ní ẹ máa ṣe 171. tó àti lórí mi lójókòó tí wọ́n pè wá salamu alaikum. Wa alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ dákun kí ló kọ́ mi lẹ́tí ń pè wá. Allah akbar. Abdulwasi. Tábà ní èèyàn mú poro tó yá ó bọ́ sí déédéé ó kọ yín gangan ibẹ̀ ládé abẹ́rí Abdulwasi rìn ọlọ́run bá a tẹ́lẹ̀ ń pẹrẹsẹ fún yín. àmín náà mọ́kúnlẹ̀ mọ́ yín gbà kankan ẹ ẹ máa ṣe yá wá sí wù. yá wá sí wù. abẹ́gbọ́ eléyìí kẹ́ wá ṣe sí ọ̀lẹ. ẹ máa ṣe ní gbogbo ìgbà lẹ́yìn àsùnbà ẹ máa sọ 1,000. ẹ má kóró yìí kẹ wá fàṣàlátù àná Muhammad kẹ fi kún abẹ́gbọ́ ọlọ́run tẹ́ pẹpẹ fún mi tẹ́lẹ̀ fún mi pẹpẹ ṣàánú mi má fúnlẹ̀ mọ́ mi. Yá wá sí 1,000. wọ́n ní mílíọ̀nù. so àti lórí mi tí wọ́n ti ń pè wá lójú òpó salamu alaikum. kí ló kọ́ bí lẹ́tí ń pè wá salamu alaikum. salamu alaikum. látàtí kí ló kọ́ yìí. Misturatu. Alájà Mistura ẹ máa ṣe yá Mujib. wọ́n ní yá Mujib. ọba tí gbàdúrà ẹ̀dá gbogbo àdúrà kọ́ lọ́lọ́run máa ń gbà. àmọ́ ẹ̀sà àdúrà ọlọ́run máa ń gbà èyí tẹ̀ yóò bá ṣe kọ́ lọ́n ṣe nìtẹ́wọ́gbà. ẹ máa ṣe yá Mujib 1,000. wọ́n lè máa ṣe yá Mujib. àti 30 abẹ́gbọ́ 1,033. 1133. abẹ́gbọ́ adàdí wàjábà nìyẹn wàjábà nìyẹn yá Mujib bẹ́ẹ̀ ni ọlọ́run ó gbàdúrà yín ẹ tẹ́ra mọ́ ní ṣíṣe. àti lọ́lọ́ mi tí wọ́n ti ń pè wá salamu alaikum. alo salamu alaikum. èmi Amdalat láti Zoroba. Amdalat náà bismillah fa. ó máa ṣe Yakimu gbogbo ọlọ́run ó jogún ọgbọ́n fún ọ yóò jogún làákàyè fún ọ Yakimu ọkọ náà máa ṣe 173. 173 bẹ́ẹ̀ ni. 173. 173. àti lọ́lọ́ mi tí wọ́n ti ń pè wá lójú òpó salamu alaikum. salamu alaikum. ẹ kí ló kọ́ bí lẹ́tí ń pè wá. so kí ló kọ yín. Abdul Gafar tó à ń gbọ́ yín o. afáwọn Abdul Gafaru ẹ máa ṣe yáwàdù 1,200.
200. abẹ́rẹ́ tá a bá rí bí wọ́n ṣe kọ́ náà wàdúùdù lọ́dọ̀ àwọn olóǹkà 2020 náà nìyẹn àmọ́ ẹ̀yin ẹ máa ṣe ọgọ́rùn-ún méjì yá wàdù ọba onífẹ̀ẹ́ ọba onífẹ̀ẹ́ ọlọ́run yóò ṣe yín ní ayéfẹ́mi ká ọlá ìyá nẹ́bí màmá ọlá àánú oṣù ọlọ́run bá kàtà wáyé. afẹ́lẹ́ mi tí wọ́n tún pè wá assalamu alaikum ẹ̀dá òkèlè ọkọ̀ bẹ̀rẹ̀ tí ń pè wá alàgbà súlẹ̀ láti lẹ́gbàá sí tó náà máa fà afa bisimilayi. alikina porúkọ wọn. alàgbà súlẹ̀ alàgbà Sulaiman ẹ máa ṣe yá lẹ́tífù o yá lẹ́tífù 129 yá lẹ́tífù ọba aláàánú 129 ọlọ́run ó ṣàánú yín kọ̀kọ̀ àti gbangba aláya nàmọ́. sallallahu alayhi wa sallam alẹ́ lomi lójú òpó salamu aleykum salamu aleykum salamu aleykum ẹ̀rẹ́ àkùlẹ̀ ọkọ̀ ọ̀bẹ̀lẹ̀ sínkì wá salamu aleykum ẹ ti bọ́ sọ́dọ̀ òkú salamu aleykum salamu aleykum tó ẹ̀rẹ́ àkùlẹ̀ ọkọ̀ ọ̀bẹ̀lẹ̀ sínkì wá salamu aleykum hello salamu aleykum ẹ̀rẹ́ àkùlẹ̀ ọkọ̀ ọ̀bẹ̀lẹ̀ sínkì wá Abdul Waliyu látàdúkọ̀mẹ̀. àwọn Abdul Waliyu ẹ máa ṣe ya Kabiru o. ya Habiru ya Habiru ni kìí ṣe Kabiru o. ya Habiru. bẹ́ẹ̀ ni ọba tó ní information. ó mọ information ọ̀kọ̀ọ̀kọ̀ àti gbangba yín ó rí yín pin. bẹ́ẹ̀ni. abẹ́ẹ̀rí ẹ wàá máa ṣe 103 àti 8. wọ́n lè máa ṣe 308. 103 àti 8 ya Habir. ya Habir. bẹ́ẹ̀ni. ya Habiru. tó asinúlẹ̀ mi lójú òkú tó ń pè wá salamu aleykum salamu aleykum ẹ̀rọ ìkìlọ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ sí ń pè wá Abdul Fatah láti bonu láti adógọ́mẹ̀. ẹ máa ṣe ya Halimu ya Halimu ọba onípẹ̀lẹ́pẹ̀lẹ́ lélẹ́yìí ẹ máa ṣe 100 àti 6 abẹ́ẹ̀gbọ́ 23 àti 66 ó lẹ́ẹ̀mọ́ ṣe ọlọ́run ọkùnrin ní sùúrù gbogbo ẹni tó bá wá ní sùúrù yóò máa rí àwọn àǹfààní tó pọ̀ lọ́dọ̀ ayé abẹ́ẹ̀gbọ́ yóò bá onífarabalẹ̀ ọba onípẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ dá bá wá ní kò sẹ́ni tí ò ní sùúrù tí ò ní gbọ́n kò sẹ́ni tí ò ní sùúrù tá yóò ní fẹ́ràn gbogbo bí èsè wá ṣe tí ó fi rọ̀ yín lọ́rùn ọlọ́run fi rọ̀ yín lọ́rùn ẹ máa ṣe ya Halim. àti mélòó mi lójú òkú salamu aleykum. Salamu alaikum. Salamu alaikum. Tó. Ọlọ́run gbọ́. Salamu alaikum. Ọlọ́run gbà. Ṣé ń tá ní o ṣe o. Ṣé ń tá ní kò ṣe. Tó bá kọ̀ tó bá dẹ̀ ṣe tá. Lábẹ́ lọ sábà. Salamu alaikum. Ọlọ́run gbọ́. Ọlọ́run gbà. Ẹ dáhùn kí ló kọ yín. Ṣé ń tá ní kò ṣe. Kí lẹ pé? Waliyullah láti Zongo. Àfọ àwọn Waliyullah ẹ máa ṣe ya Hazim. Ọba tó tóbi ju gbogbo ń tá a lè sọ pé ó tóbi lọ. Ọba tó tóbi tí ò lóhùn. Ẹ máa ṣe 100 kan. 100. Ẹ máa ṣe ya Hazim. Ya Hazim. Ọlọ́run ó gbé yín tóbi. Ẹ ní wálẹ̀ ọlànàbí. Amina. Tó aṣọ́nà lèmi tí wọ́n pè wá lókè lọ́hùn. Salamu alaikum. Salamu alaikum. Ẹ̀rẹ́ ìkìlọ̀ ọkọ̀ ìmìlẹ̀ sí pè wá. Núra tù látàgọ́. Alájà wa Núra ẹ máa ṣe ya Gafuru ya Gafuru ya Gafuru ọba aláforíjìn bẹ́ẹ̀ bá ṣe ń jẹ́ Núra ìmọ́lẹ̀ lórúkọ yín ìmọ́lẹ̀ náà ní wọ́ọ̀kùn bẹ́sẹ̀ bá wá pọ̀ a máa pa ìmọ́lẹ̀ yín ọlọ́run yóò tàn káyé rì náà rí ẹ wá máa ṣe ya Gafuru ya Gafuru ẹ̀yin náà máa ṣe 200. ẹ máa ṣe 200. ẹ tẹra mọ́ ní gbogbo gbà bẹ́ẹ̀ bá lọ tẹ́ ẹ bá bọ̀ tó orí kan bá wá sí yín lẹ́mìí ẹ má kọrin o ya Gafuru ni ẹ máa ṣe bẹ́ẹ̀ ni. atúnlẹ̀ mi tí wọ́n tún pè wá salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum.
Ọlọ́run gbọ́ Ọlọ́run gbà. Kí ló kọ yín? Ta ni kò ṣe. Wa alaikum salam, kí ló kọ yín o? Kí lẹ pé? Bó bá kọ̀ tó bá dẹ̀ ṣe ta lábẹ́ lọ sábà. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Wa alaikum salam, kí ló kọ yín o? Kí lẹ pé? Ibrahim. Ibrahim láti Àléńká tó à ń gbọ́ yín o. Sheriff láti Àléńká Sheriff nìkan. tó bismillah fa. Àbá Sheriff ẹ máa ṣe yá ṣàkúrù yá ṣàkúrù Yá ṣàkúrù. yá ṣàkúrù ẹ máa ṣe 99. Ẹ máa ṣe 99. Ọgọ́rùn-ún kan ó dín ẹyọ kan yá ṣàkúrù. Yá ṣàkúrù. Yá ṣàkúrù. 99. Àtúnlẹ̀mí tẹ́ ń pè wá ojú òpó 92 03 60 31 97 24 26 26 àti 90 07 63 61 Sport FM àlọ́. Ẹ kú ojúmọ́ ẹjọ́ kí ló kọ ẹbẹ̀rẹ̀ sí pè wá. Wọ́n ti pé méjì. Àfáàjímọ̀ láti. Orúkọ ẹni méjì rẹ̀ bọ̀tá àbùkọ́ ok Àfáàjímọ̀ láti Jọlẹ̀. Àfáàjímọ̀ láti Jọlẹ̀ ìyẹn bẹ́ẹ̀. Ẹ bá fún wọn ti wọn. Ìyẹn bẹ́ẹ̀. Àbá Muhammadu Juma ẹ máa ṣe yá Aliyu o. Yá Aliyu. Ọlọ́run ọlọ́kọ yín ó kọ alápọ̀nlé ni. Yá Aliyu. Yá Aliyu. Ẹ máa ṣe yá Aliyu. Ẹ máa ṣe 100 àti 13. Ẹ máa ṣe 313 Yá Aliyu. Ẹ ga ẹ̀ ní wálẹ̀ láíláí lẹ́nu fẹ́ yín nínú ayé ọ̀làyé Ànábì Muhammad. Àti lọ́lẹ̀ mi tí wọ́n tún pè wá salamu alaikum. Ẹ dáa kí ló kọ́ bẹ̀rẹ̀ sí pè wá. Mutiu látàdógó bẹ̀rẹ̀. Àwọn Mutiu láàyè ẹ máa ṣe akẹ́bírù. Ọba tó tóbi, ọba ńlá, ọba tó káyà, ọba tá a rẹ́ nìkan tá a lè júwe títóbi rẹ̀. Ẹ máa ṣe yá kẹ́bírù. Ẹ máa ṣe 100 kan ó dín ẹyọ kan 99. Ẹ máa ṣe 99. Ẹ tẹ́ra mọ́ ní gbogbo wa. Yá Kàbírù. Àti lọ́lẹ̀ mi tí wọ́n tún pè wá salamu alaikum. Ẹ dáa kí ló kọ́ yín. Dáúdà láti Jọlẹ̀. Àbáwa Muhammadu Dahudu ẹ máa ṣe yá Hafizu ọba oníṣọ́ Ọlọ́run bá a sọ yín lọ́sàn bá a sọ yín lóru bá a sọ yín bí ẹ máa rásọ àti bí tẹ́ ẹ máa rásọ ẹ máa ṣe 104 àti 6 406 yá Hafizu yá Hafizu. Àti lọ́lẹ̀ mi tí wọ́n pè wá salamu alaikum. Ẹ dáa kí ló kọ́ bẹ̀rẹ̀ sí pè wá. Afwa láti bonu. Vakosto bismillah fa. Ẹ máa ṣe yá Jẹ̀lílù ọba ọ̀jọ̀gbọ́n. Yá Jẹ̀lílù. Yá Jẹ̀lílù. 100 àti 13. A máa ṣe 313 Yá Jẹ̀lílù. Yá Jẹ̀lílù. Yá Jẹ̀lílù. Ṣé ti gbọ́? 100 àti 13. 313. So asílẹ̀ mi tí wọ́n tún pè wá. Salamu alaikum. Salamu alaikum. Ẹ dáa kí ló kọ yín. Abdullatif láti Agọ́dìmọ̀pọ̀ yìí. Àbáwọ̀ Abdullatif ẹ máa ṣe ayá kẹrìmù yá kẹrìmù ọba alápọ̀nlé ọba oníyì ọba ẹlẹ́yẹ. Yá kẹrìmù. Yá kẹrìmù. Ẹ máa ṣe 102 àti ẹyọ kan. Ẹ máa ṣe 201. 201. Yá kẹrìmù. Yá kẹrìmù. Àti lọ́lẹ̀ mi tí wọ́n tún pè wá salamu alaikum. Salamu alaikum. Ya Fatiu láti Franciscan. Ẹ máa ṣe yá Muhuyi. Yá Muhuyi. Yá Muhuyi 102 àti ẹyọ kan ọba tí kí gbogbo tó bá ti kú. Gbogbo tó jóore yín tó ti kú Ọlọ́run bá yín jí. Allahumma amin. Ẹ máa ṣe yá Muhuyi. Yá Muhuyi. Ẹ máa ṣe. 201. Ẹ ti gbọ́. Alẹ́ lèmi tí wọ́n tún pè wá salamu alaikum. Salamu wa alaikum salam kí ló kọ yín. Sheikh Hasan tó. Sheikh Hasan akínyín kú oríire ẹ máa ṣe yá Hayyu ya Qayyum Ọlọ́run má jẹ́ ẹ mọ̀ yá. Má jẹ́ ẹ yá ó jẹ́ yín.
ọlọ́run má jẹ́ ẹ tòṣì má jẹ́ òṣì ó tà yín ọlọ́run má jẹ́ ẹ pààyàn má jẹ́ èèyàn ó pààyàn o Àmín. wọlá orúkọ rẹ méjèèjì yá ayò yá Qayyum la ilaha illallah la abájẹ ká fà yín kó ló bẹ̀bẹ̀ lọ. abẹ́ ẹgbẹ́ ẹ máa ṣe ẹgbẹ̀rún kan yá Qayyum la ilaha ẹgbẹ̀rún kan àti ẹgbẹ̀rún kan ọgọ́rùn kan àtẹyọ kan 1111. 1111. bẹ́ẹ̀ ni àìkásà ni ẹ tẹ́ra mọ́ ní ṣíṣe. alẹ́ lómi tí wọ́n tún pè wá salamu aleykum. ẹ dáhùn kí ló kọ yín o. Taofik láti ṣègbè. àbọ̀ ọmọ Taofik ẹ máa ṣe yá wá ìdù yá wá ìdù ẹ máa ṣe 70. ẹ máa ṣe 70. 70 yá wá ọba àṣọ ọbẹ̀ ẹyọ kan. Ya Wahidu. yóò sẹ́yìn náà ló dín gbogbo bí ẹ bá wà. Allahumma amin. Ọlọ́run ní ṣe yín láàbọ̀. àti nílò mi tí wọ́n tún pè wá lójú òpó salamu aleykum. Wa aleykum salamu aleykum kò bẹ̀rẹ̀ sí pè wá. Àkànní Mansur. Àkànní Mansur. Láti ìbápọ̀ sí tó. Abá Àkànní Mansur ọlọ́run ó bùn yín lálùbáríkà. Allahumma amin. ẹ máa ṣe yá sọmọdù yá sọmọdù ọlọ́run ọba tí gbogbo ayé ò máa ronú kàn. ẹ̀yin náà ẹ máa ṣe 70. ẹ máa ṣe 70. táwọn òbí yín náà bá wà bẹ́ẹ̀ káwọn náà máa bá yín ṣe 70 gbogbo ìgbà. ká máa ronú dáadáa kàn yín ká ronú dáadáa pẹ́ bí yín ọlọ́run oṣù tá a wà yìí. Amina. àti nílò mi lójú òpó tí wọ́n pè wá salamu aleykum. Wa aleykum salamu aleykum ló kọ ibi lẹ́sìn pè wá. Sọ́bírà àgbẹ̀yà sí yéyé. alájà Sọ́bírà ẹ máa ṣe yá Kọ́dírù ọba alágbára yá Kọ́dírù ẹ̀yin náà ẹ máa ṣe 70. ẹ máa ṣe 70. ẹ máa ṣe 70. Ya Qadir. àti nílò mi tí wọ́n pè wá salamu aleykum. wọ́n ti kó ní ojú òpó. Na'am. salamu aleykum. Ziyad láti àgọ́. alájà wa Ziyad ẹ máa ṣe ya Muqaddimu ọba tí ń ṣáájú ọlọ́mọ ṣe ilẹ̀ ní ẹ̀yìn. Allahumma amin. ya Muqaddimu ọgọ́rùn kan ó dín ẹyọ kan 99. wọ́n máa ṣe 99. ya Muqaddimu. Ya Muqaddimu. Ya Muqaddimu. àti nílò mi tí wọ́n tún pè wá salamu aleykum. salamu aleykum. 90 06361 wọ́n ti kó lójú òpó. salamu aleykum. 97 24 26 26 26 97 24 26 26 salamu aleykum. àwọn náà ti kó lójú òpó lókè lọ́hùn-ún. wọ́n ṣàǹgbára àwọn jáde náà ní salamu aleykum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. tó ìyàwó àti Mansura kọ́ ni. tó bisimilayi. alájà wa Mansura ẹ máa ṣe yá Zọ́hírù ọba tí fi ní hàn sí ti dáadáa. Amina. Ya ó fi yín hàn ayé Zọ́hírù. ní ti dáadáa kó má fàyè hàn yín. Ya ọlọ́run oṣù Zọ́hírù. tá a wà yìí ẹ máa ṣe yá Zọ́hírù 200. ẹ máa ṣe 200. Ya yá Zọ́hírù. Zọ́hírù. Ya Zọ́hírù. Ya Zọ́hírù. Ya Zọ́hírù. àti lọ́lọ́ mi tí wọ́n ń pè wá salamu aleykum. ẹ̀dá kí ló kọ́ yín. Babátúndé Kọ́dírì. Qadiri. Alhaji wa Babátúndé Abdulkadiri ẹ máa ṣe ya Mutaali. Ya Mutaali. Ya ọba tí gbé ní ga ọlọ́ba gbé yín ga mọ́rẹ̀ yín lẹ́gbà Ya kọ̀ọ̀kan. Mutaali. Tó. Ya Mutaali. ẹ máa ṣe 104 ẹ máa ṣe 400. 400. bẹ́ẹ̀ ni ya Mutaali. Ya Mutaali. ọba tí gbé ní ga. tó alẹ́ lomi tí wọ́n tún pè wá salamu aleykum. Wa alaikum salam. ẹ̀dá kí ló kọ́ yín. Adijatu látàdí tó kọ́ mi. Àdíjà Alájà wa Àdíjà ẹ tẹra mọ́ ya Tawaabu. Ya Tawaabu. mo tún bá mi gbogbo àwọn tọ́lọ̀wọ̀n bò fẹ́ Ya má jẹ́ padà síbẹ̀ má fi bẹ́ẹ̀ rẹ̀ rọ̀ mí lọ́rùn yọ́nú sí mi ṣàánú mi. Tawaabu. bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bó ṣe fún yín. Mélòó? ẹ máa ṣe 103 àti Ẹ 13. máa ṣe 103 àti 13. 313. salamu aleykum. Wa alaikum. alẹ́ lomi lójú òkú lókè lọ́hùn salamu aleykum. ẹ̀dá kí ló kọ́ yín. Hanifa. Hanifatu láti Alájà wa Ìgbọ̀n. Hanifa ẹ máa ṣe yá Múni Aimu.
Anisa. Anisa. Allahu Akbar. Ẹ máa ṣe yá múni ìmù. Yá múni ìmù. Ọba tí fara dẹni. Yá fara dẹni múni ìmù. Olúwa. Bọ́gẹ́dẹ̀ bá ti pọ́ta inú rẹ̀ adẹ. Fara dẹni Olúwa. Àmín. Ọlọ́run ò ní fara ní ẹ máa sọ ọgọ́rùn-ún méjì ó lé ẹyọ kan 201. 201. Alẹ́ lómi tí wọ́n tún pè wá. Salamu alaikum. Salamu alaikum. Hello. Salamu alaikum. Maaleykum salaam, ìyá àbẹ̀bí láti. Láti wo? Láti kíní ní o. Láti ànàkọ́ pé náà bísímìlà. Ìyá àbèjì ọlọ́mọba ṣàánú yín Àmín. jẹ́ borí àwọn ọ̀tá ẹ máa ṣe yá múntakímù Yá ọba tí gbẹ̀san múntakímù. bẹ́ẹ̀ ni Yá yá múntakímù. múntakímù Yá yá múntakímù ọba tí gbẹ̀san lọ́dọ̀ gbogbo àwọn aláburú Yá ni múntakímù. yá mún ẹ máa ṣe ọgọ́rùn-ún méjì àtẹyọ kan Ẹ máa ṣe 201. Jésù. ẹ̀yin náà wá láforíjì o Ẹ lámójúkò fáwọn èèyàn mójúkúrò o. fáwọn èèyàn o torí ẹ ti gbàgbára nu ọlọ́run ó sì fàlùbáríkà sí i. Allahumma àmín. Alẹ́ lómi tí wọ́n tún pè wá lókè lọ́wọ́. Salamu alaikum. Wa alaikum salam. Báyìí kí ló kọ́ yín? Àbáwọ̀ Abdul Malik ẹ máa ṣe yá àfúwù yá àfúwù. Yá àfúwù. Yá àfúwù. Ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá ọba tí mọ́jú kúrò gbogbo àwọn tí wọ́n tẹ́ ti ṣẹ̀ tí wọ́n ti wá ń bínú pé àní ìní dáríjì kọ́lọ́ ń bá wa rọ gbogbo wọn lọ́kàn kẹ́ẹ̀bẹ̀rẹ̀ sí máa rọ orí Ẹ máa báyìí. ṣe 313. Yá Ọlá àfúwù. ọlánú oṣù tá a wà yìí. Amina. Àti lómi lókè lọ́wọ́. Salamu alaikum. Salamu alaikum. Wọ́n ti kọ́ ti jáde kúrò lókè lọ́wọ́. 97 24 26 26 92 03 60 31 92 036 031 90 07 6361. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Wa alaikum salam, kí ló kọ yín? Alájà Alájà wa Sharifa ẹ máa ṣe yàrá wúfù ọba aláàánú ni. Yá Ra'ufu. Yá Ra'ufu. Mẹ́tàlá ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá Ọlọ́run bá sọ fún Ànábì Muhammad Sallallahu pé alayhi wa Ra'ufu àrẹ alaykum bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni. Bilmu'minina Ra'ufur rahim. Allahu Akbar Ọlọ́run ọba ó bá wa ṣàánú yín délẹ̀ Amina. ọlọ́yẹ Ànábì Muhammad. Amina. àti lómi tí Yá wọ́n Ra'uf 313 Ẹ máa ṣe mẹ́tàlá 313. àtọgọ́rùn-ún mẹ́ta. 313. Wa alaikum salam, rẹ̀ kí ló kọ yín? Naam. Aisha máa ṣe yá Zuli Jalali wàlí kìrámi yá Zuli Jalali wàlí kìrámi yá Zuli Jalali wàlí. Inú Ọlọ́run bá máa ń dùn sóko ni ọkọ̀ tẹ́lẹ̀ kó bá jẹ́rí. Máa ṣe ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá. Nígbà tí Yá Zuli Jalali wàlí kìrámi. ṣe é rí i pé Allahu Akbar. Allahu Akbar. Àwọn ẹlòmíì wà lé wọn rò pé bóyá àwàdà là ń ṣe ń bí. Wallahi. Nígbà tí ó pera rẹ̀ ní Aisha ẹ wá ní kó máa ṣe Yasir Jalal wal Qiyam orúkọ tó lóun ò bá èèyàn kan jẹ́ Kò rí. bá jẹ́ nìkan. Aisha àkọ́kọ́ tó jẹ́ ẹ̀sáǹpù fún wa Bẹ́ẹ̀. ṣé nìkan dọ̀dọ̀ tiẹ̀ náà rí ni. Níbo? Allahu Akbar. Yá Zuli Jalali wàlí kìrámi. àti lọ́lọ́bì tí wọ́n ti pè wá lójú òkú lọ́hùn salamu aleykum. Kí ló kọ yín? Abdulaziz. Àfọwọ́ Abdulaziz ẹ máa ṣe yá Jamiu yá Jamiu ọgọ́rùn-ún kan àti mẹ́rìnlá gbogbo tí ń jó ore pátápátá Ọlọ́run ó kójọ yóò fi lè yín lọ́wọ́. Amina. Yá Jamiu yá Jamiu. Amina. tó àti ní ẹlòmíì tí wọ́n tún pè wá salamu aleykum. Salamu aleykum. ẹ̀rọ ìpínlẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ sí pè wá. Abdulsamad láti gbìlẹ̀ kọ́mẹ̀. Àfọwọ́ Abdulsamad ẹ máa ṣe yá Ganiyu 71. Ọmọ ọlọ́rọ̀ ni Ọlọ́run ò fòsì ròyìn ara rẹ̀. Bẹ́ẹ̀ni. Bókọ rẹ̀ ṣe pọ̀ tó kò fòsì kún kò sọ pé ó ní òun lè fìyà jẹ èèyàn ọba tí kàyàn lábùkù ni ọba
ọba tí yẹ̀yẹ́ ẹni ni àmọ́ kò sọ pé òun lọ bo olòṣì Bẹ́ẹ̀ni. ọlọ́run ò bó sì tán Wàláhì. abẹ́gbọ́ ẹ wá máa ṣe yága ní U71 Ẹ máa ṣe yága ní U71. ọlọ́run ó rọ̀ yín lọ́rọ̀ owó yóò rọ̀ yín lọ́rọ̀ àlàáfíà yóò rọ̀ yín lọ́rọ̀ ẹ̀mí gógùn ọlá ìyá nẹ́bí Muhammad. Sallallahu alayhi wa sallam. àtúndọ̀lẹ̀ mi tí wọ́n tún pè wá salamu aleykum salamu aleykum salamu aleykum ẹ̀rọ àkìlọ̀ kọ́ bẹ́lẹ̀ sí pè wá. Abdul Fattah láti gbọ́dọ̀ mi à ń gbọ́ yín bisimilayi afa. Àbáwọ̀ Abdul Fattah ẹ máa ṣe yá mùgìní Yá ọba tí máa ń rọ lọ́rọ̀ lọ́rọ̀ abẹ́gbọ́ Yá ọba tí máa ń rọ mùgìní. lọ́rọ̀ lọ́rọ̀ ọ̀tọ̀lọ́bọ lọ́rọ̀ Ashraf láti àbáwọ̀ gbọ́dọ̀ Ashraf ẹ máa ṣe yá mùgìní Yá mùgìní. ọba tí rọ lọ́rọ̀ lọ́rọ̀ abẹ́gbọ́ Yá ẹ̀yin náà ẹ máa ṣe mùgìní. ẹ máa ṣe 331 Ẹ máa ṣe 331. ọlọ́run ó rọ̀ yín lọ́rọ̀ owó. 331 Yá mùgìní. salamu aleykum àtúndọ̀lẹ̀ mi ló pe lọ́hùn salamu aleykum salamu aleykum salamu aleykum ẹ̀rọ àkìlọ̀ kọ́ yín ìyáàfin Ajara. Alájà Ajara ẹ máa ṣe yáàmù tí Yá mùtí. ẹ máa ṣe yáàmù tí 100 kan. Ẹ máa ṣe yá ẹ bá ti wá mùtí. ṣe tẹ́ wá tẹ́wọ́ yín bẹ́ẹ̀ máa pé ya Rabbana fi ṣàánú wa. Ya Rabbana fi ṣàánú wa. Ẹ̀mí gúngún lọ́pọ̀lọpọ̀. Ya Rabbana fi Mélòó ni wọ́n mọ̀ ṣe? ṣàánú wa. Àlàáfíà lọ́pọ̀lọpọ̀. Ya Rabbana fi Àyẹ̀lẹ̀ mi lójú òpó, mélòó ni wọ́n mọ̀ ṣe? ṣàánú wa. Mélòó? Àrísìkí lọ́pọ̀lọpọ̀. Ya Rabbana fi ẹ máa ṣe 100 kan 100 tẹ́ ẹ bá ṣe tẹ́kẹ́ wọ́n máa fi wákà yẹn kún. Owó rẹpẹtẹ lọ́pọ̀lọpọ̀. Ya Rabbana fi ṣàánú wa. Salamu alaikum. Salamu alaikum. Àbáwọ̀ Ismail ọlọ́run gbé bẹ́ẹ̀ Allahu Akbar yá Náfíù ọba aláǹfààní jẹ́ ìsànfààní gbogbo bí bá ti dé kí n má ṣẹrú kí n má wúlò Amina. kí ọ̀rẹ́ nù àwa máa wọlé fún mi èyí náà máa ṣe yá Náfíù ẹ̀ wá ní rojú 1000 kan lẹ́ẹ̀mọ̀ ṣe. Wọ́n yẹ máa ṣe míl yá Náfíù yá míl. Náfíù gbogbo bí ẹ bá ti dé ká ẹ máa wúlò kó sì máa jóore fún yín. Amina. ẹ ní wálé ayé wá ṣe Allahumma ọlọ́run tá a wà amina. yìí. Amina. Àtúndọ̀lẹ̀ mi lójú òpó salamu alaikum. Kí ló kọ rẹ? Sekinat látàgọ́ iná. Bismillah. Alájà Sẹ̀kínà máa ṣe yá Núrù yá Núrù. Ya Nuru. Ya Nuru. Má rojú rárá máa ṣe 66 Ó gbogbo máa gbà. ṣe 66. 66. 66. Yá Núrù yá. Ìmọ̀lẹ̀ rí òní wọ́ọ̀kù. Amina. Ọlá oṣù Ramadan tá a wà nù ẹ̀. Amina. 86 07 63 61 Sport FM. Allô? Wa alaikum salam kí ló kọ yín? Mujib. Àbáwá Abdul Mujib ẹ máa ṣe yá Hadi. Ya Hadi. Yá Hadi ẹ máa Ya ṣe Hadi, ẹ máa ṣe- 1111. Ó máa ṣe 1111. Ẹ má jẹ́ kó rojú mú yín gbogbo bí ẹ bá dáṣẹ̀ lé Ọlọ́run ó ṣe lọ́nà 1111. ọ̀nà yín ò ní dàrú ọ̀rọ̀ yín ò ní dàrú Ọlọ́run oṣù àlùbọ́ríkà tá a wà yìí ẹ máa ṣe yá Hadi. Àtúndọ̀lẹ̀ mi salamu alaikum. Aleykum salam. Ẹ̀rọ kí ló kọ yín? Orúkọ mi ni Abdul Sabu láti Lọ́mlára. Sọ̀bọ̀ láti Abdul Sọ́bù ẹ máa ṣe yá Bàdí hùn. Ya Bàdí hùn. Orin tọ́lọ́run ò ṣe bẹ́ẹ̀ nìkan nu ẹbí yín Ọlọ́run ò torí yín máa ṣe. Ya Bàdí Orin ló bẹ̀rẹ̀ látòrí yín bí Ya ayé Bàdí dùnú hùn. tẹ́nìkan kò Ya dérú ẹnu ẹbí yín Bàdí Ọlọ́run wọlé gbogbo etí tí Ya yóò gbé yín Bàdí débẹ̀. hùn. Ya Ya Bàdí Mélòó? hùn ẹ máa ṣe 70 Ya Ó máa ṣe Bàdí hùn. 70. Àbí Àmín. Ọlọ́run bá dúrà wa. Àmín. Ẹ ṣeun. Amina. Àtúndọ̀lẹ̀ mi tí wọ́n tún pè wá lókè lọ́hùn. Salamu alaikum. Salamu alaikum. Kí ló kọ yín? Ní Alájà wa ní ẹ máa ṣe yá Bákí. Ya Bákí. Ọlọ́run ọba tí ó máa ṣẹ́kù Ọlọ́run ò ní jẹ́ ẹ̀kọ́ àkùn. Allahumma ẹ ní amina. tán láyéláyé Amina. ọlá ayé ànábì máa ẹ nípa dáadáa nù ayé Allahumma ẹ̀yin náà máa ṣe 70 Ẹ yá máa ṣe Bákí. 70. Ya Bákí. Ya Baki. Mm. Àtúndọ̀lẹ̀ mi tí wọ́n tún pè wá.
Salam alaikum. Salam alaikum. Wa alaikum salam. Kí ló kọ yín? Tajudeen. àbọ̀ wa Tajudeen ẹ máa ṣe yá wárísù o. Yá wárísù. Ọlọ́run ọba tí máa ń jogún nǹkan ọba tá a jogún ọba tí jogún gbogbo nǹkan. Ọlọ́run ó jogún ìdùnnú fún yín. Àmín. Yóò jogún oore fún yín. Yóò jogún Àmín. àlàáfíà. Àmín. Ọlà tí gbogbo ayé ò máa tọrọ rẹ̀ tí wọ́n máa fi tọrọ tí Ọlọ́run ó ṣe fún yín tá yóò máa tọrọ Ọlọ́run ọba yóò bá ṣe bẹ́ẹ̀ fún Àmín. yín. Ẹ máa ṣe yá wárísù 66. Ẹ máa ṣe 66. Yá wárísù 66. 66. Yá wárísù. Àtúnlẹ̀ mi lójú òpó. Salam alaikum. Wárísù. Salam alaikum. Ẹ̀rọ kí ló kọ yín? Èmi ni Usman láti Ìlọmnàbà. Àbá wa Zunu Reini Usmanu ẹ máa ṣe yá Rọ̀ṣídù. Yá Rọ̀ṣídù. Ọba tí fi ní mọ̀nà kò ní sọ yín nù. Allahumma Kò ní amina. bí àjẹ́ yín ó tó kẹ́yìn. Amina. Ọlá ìyá ní Muhammad. Amina. Ẹ̀yin náà máa ṣe 100 kan ó dín ẹyọ kan. Yá Ẹ máa ṣe Rọ̀ṣídù. 99. Yá Yá Rọ̀ṣídù. Rọ̀ṣídù. 99 99. Bẹ́ẹ̀ni. Àtúnlẹ̀ mi lójú òpó tí wọ́n ń pè wá. Salam alaikum. Kí ló kọ yín? Alájà wa Arọ́bà máa ṣe yá Sọ̀búrù. Yá Sọ̀búrù. Yá Sọ̀búrù. Yá Sọ̀búrù. Yá Sọ̀búrù. Yá Sọ̀búrù. Ọlọ́run wọlé ayé àná Muhammad ọba onísùúrù lọ́lọ́run Ọlọ́run bá jogún sùúrù fún wa. Àmín. Sùúrù dẹ́bi soríire Ọlọ́run jogún rẹ̀ fún wa. Àmín. Ẹ máa ṣe 100 kan yá Sọ̀bù. 100. Ọgọ́rùn-ún Yá kan. Sọ̀búrù. Yá Sọ̀búrù. So, àtúnlẹ̀ mi tí wọ́n tún pè wá. Salam alaikum. Wa alaikum salam. Ìyá Ọpẹ́yẹmí láti Kọ́nà Gbọ́ ẹ̀. Àwọn méjì. Wọ́n ti pé méjì Ìyá o. Ọpẹ́yẹmí àti Abdullahi. Ọ̀rà. Abba Abdullahi máa ṣe yá Akamu. Yá Abba Hakamu. Abdullahi máa ṣe yá Akamu. Yá Ìyá Hakamu. Ọpẹ́yẹmí máa ṣe yá Rọ̀kíìbù. Yá Gbogbo ẹ̀ ó máa Rọ̀kíìbù. jẹ́ 70-70. Ẹ̀yin méjèèjì. Bẹ́ẹ̀ni, Hakamu. Yá Hakamu. ìyá Ọpẹ́yẹmí máa ṣe yá 70. Rọ̀kíìbù. Yá Abdullahi Rọ̀kíìbù. máa ṣe yá Akamu. Ṣó ti yé? 70-70. 70. So, Ó ti yé àbí? alaikum salam. Tàbá wojú aago. Torí pé bàbá wa ṣé ó ti pé? Tọ́ náà ẹ dá gbọ́ tiwọn náà. Ẹ ti sọ̀kalẹ̀. Ẹ dá gbọ́ tiwọn náà ẹ dákun. Salamu alaikum. Kudirat ládàá ìkókó mẹ́. Kudirat. Alájà Kúdírà ẹ máa ṣe yá Mútàkà Abiru. Yá Mútàkà. Ọba tó jẹ́ pé òun ló ní mọ́tòmọ́tò oore tí ó jù yín lọ tí ò ní gbé yín ṣubú Ọlọ́run kó bá wa ṣe fún yín. Àmín. Ọlá ìyá Nẹ́bí Tẹ́ẹ̀mọ̀ Muhammad. yínú ọlá. Tẹ́ẹ̀mọ̀ yínú ọlá máa ní hà. Sọ sì mọ àwọn ara rẹ̀ bẹ́ẹ̀ wá dúró ilé tó kọ́. Ẹ wọ́n Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún yín. Àmín. Ẹ máa sọ 100 kan yá Mútàkà Abiru. Yá Mutakabbir. Ẹ máa ṣe 100. Ọlá ìyá Nẹ́bí Muhammad àdúrà yóò gbà. Àmín. Salamu alaikum. Salamu alaikum. Wàlẹ́kùn sálàm. So, kí ló kọ yín? Suleiman láti Jíjọ́lẹ̀. Sulaiman láti jọ. Àbáwọ̀ Sulaiman máa ṣe yá Bàríyù. Yá Bàríyù. Ọba olóore ni. Gbogbo bí oore wà pátápátá Ọlọ́run yóò fi rántí yín. Àmín. Nínú atẹ́gùn ni nínú omi ni lórí ilẹ̀ ni lọ́tún ni lósì ni Ọlọ́run ó fòrè rántí yín. Allahumma Yóò wá amin. fún yín Yá lẹ́bi gbogbo. Ẹ Bàríyù. máa ṣe yá Bàríyù 70. Ẹ máa ṣe 70. Yá Bàríyù. Oh, Yá Bàríyù. Ọlọ́run gbọ́ Ọlọ́run gbà ṣeun tá a ní kò ṣe. Ọlọ́run gbọ́ Ọlọ́run gbà ṣeun tá a ní kò ṣe. Tó bá kọ̀ tó bá dẹ̀ ṣe tá a lábẹ́ lọ sábà. Ọlọ́run gbà, Ọlọ́run gbà. Ṣé wọ́n á ní o ṣe o, àwa ń bẹ̀ ọ́ o, elétí ọ̀fẹ́ àwa ń bẹ̀ ọ́. Tó bá kọ̀ tí o bá gbà tá a fẹ́ lọ sábà. Ọlọ́run wọlé ìyá Nẹ́bí Muhammad bá a gbàdúrà aláàjì wa sọ́ọ́lù elétí ọ̀fẹ́ à ń tẹ́wọ́ pé Ọlọ́run gbọ́ Ọlọ́run gbà ṣeun tá a fẹ́ o ṣe. Ṣeun tá a ní Kò ṣe o, ájìtọ́lì ẹ tẹ́wọ̀ yín ẹ máa wò lọ́wọ́ yín. Tẹ́ ẹ bá wò lọ́wọ́ yín, ẹ rí i pé ìkan tí ń bẹ ń bẹ, ìkan ó kọ wáhùn méjèèjì tá a bá wò á rí i pé eléyìí 81 ni.
abẹ́ẹ̀rí àbí bẹ́ẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni. ìkejì awọ́ ọ̀tún òun ó jẹ́ 18 ọkọ̀ 18. abẹ́ẹ̀rí tá a bá wá mú 18 àti 81 papọ̀ kí ni yóò fún wa yóò fún wa ní 99 ọlọ́run gbọ́ ọlọ́run gbà ṣé ó tá a ní kó ṣe tó bá ọlọ́pọ̀ tó bá dẹ̀ ṣe tá alábẹ́ lọ sábà. Ọlọ́run gbọ́ Tó. ọlọ́run gbà ṣé ṣé ó tá a wọ́n ní fẹ́ kó ó ṣe ṣe tó bá kọ̀ tó bá dẹ̀ gbà Ẹ̀ṣẹ̀ tá a alábẹ́ lọ sábà. Imam wa Muhammad Qasim Aláàfin Adamallahu Ọlọ́runwájú. hayata. Àwọn èèyàn ń pè wá ẹ̀dẹ̀ sọ fún wa pé ó ti tó ó ti débi àṣẹ. Tó àtẹ̀yìntẹ̀ ẹ̀rọ náà wọlé tẹ́ gbìyànjú lójú òpó ọ̀hún ṣùgbọ́n ẹ̀rọ náà wọlé ẹni láníyàn pé àdúrà àti iná ti gbà Bẹ́ẹ̀ni, torí pé wọ́n ò ṣe útúbà àdúrà yìí fún wa ní insha Allah. ẹ wà bá ń bẹ̀rẹ̀ útúbà yìí torí pé yóò bá bọ̀ wọ́n ní yìí ní kẹ́ni ó lè ṣe mí ẹ wà bá bẹ̀rẹ̀ útúbà yìí gbogbo àwọn tí wọ́n ṣe alátìlẹyìn ètò yìí ẹni ná tọrọ ẹni ná kọ́bọ̀ ẹlòmíì ò wá rí nǹkan kan náà àdúrà ní í ṣe fún wa àwọn ẹlòmíì ò wá tẹ̀ rí nǹkan kan náà wọ́n ń pè wá ní gbogbo ìgbà ni ẹlòmíì bá a ti ń lọ tá à ń bọ̀ tí wọ́n ń láwọn èèyàn àfáàjẹun lójú iléeṣẹ́ yìí àwọn kan náà ni wọ́n ń gbìyànjú gbogbo eléyìí àwọn kan fáwọn èèyàn jẹ mímu àwọn èèyàn kan wá àwọn tẹkínísẹ́ wa yìí wọ́n ń ṣe mùsùlùmí wọ́n sì ń raṣọ fún wọn pé ìgbà èyí náà máa fi ṣọdún torí kí ni wọ́n lè máa dùn láti máa gbé tó ìsìlámù yìí láti máa gbé lárugẹ láti máa ṣe. ẹ wà bá a ṣàdúrà fáwọn olùgbọ̀wọ́ ètò yìí ẹ ṣàdúrà gbogbo àwọn ọmọ Yorùbá tí ń bẹ́ẹ̀lù Tógò útúbà yìí ẹ bá wa ṣe ẹ torí pé ó dá èmi lójú pé àdúrà ọjọ́ tòní àdúrà náà ti gbà kò sí tàbí ṣùgbọ́n mi àdúrà náà ti gbà toró dé mi lójú ni àdúrà tèmi gbà lónìí. Alhamdulillah. Arìnrìn-àjò lẹ́jẹ́ àṣẹ sì ń bẹ lára yín. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ẹ tẹ́wọ́ àdúrà nulẹ̀ o. à ń bẹ ọlọ́run ọba yá ayù ya qayyum ọba tí ń bẹ tipẹ́tipẹ́ láti bí a ti bẹ̀rẹ̀ Ramadana ká tó ṣe kó tó dáyé ọlọ́run ọba tí ń bẹ ya qayyum ọba tí ò ní gbó tí ò ní sá gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn ètò yìí ọlọ́run bá dúró tì wọ́n ibi wọ́n ti rárá ìdìbò ọlọ́run mọ̀jì ó tán mọ̀jì ó gbẹ mọ̀ sọ wọ́n dẹni àná lọ́kùnrin wọn lóbìnrin wọn ẹni ná tọrọ ẹni ná kọ́bọ̀ ẹni ìrasọ ẹni tó fọ oúnjẹ lẹ̀ ẹni tí ń ṣàdúrà olólùfẹ́ ọlọ́run abíọ́ mọ̀jẹ̀ wọn tán mọ̀jẹ̀ wọn dẹni àná yà á kọ́ yùmù yà á dáfíù yà á rọ́fíù yà á kọ́ ìlú yà á kọ́ àrùn ìdí ọlọ́run ọba lọ́ba tó ń jẹ́ gbogbo ọkọ̀ yìí àbí ọlọ́run ọba kàyàkàyà àbí ọlọ́run má jẹ́ wọn ṣubú má jẹ́ wọn ṣubú ara má jẹ́ wọn ṣubú ẹ̀mí gbogbo tí Ramadan dé bá lọ́wọ́ wọn ọlọ́run má jẹ́ ó bọ́lẹ̀ èyí tí wọ́n fẹ́ tí wọ́n ń tọrọ nù Ramadan tán fi ń ṣe gbogbo ìtànsí ọlọ́run fi lé wọn lọ́wọ́ yà á mẹ́rin arajà àdámọ́mínà jannati wà ọ̀dá ọlọ́run ọba ìwọ ló gbá oní ànábì ádámọ̀ kó ọ̀nà ọgbà àlìjẹ́nà níjọ́ ọjọ́ náà lọ́hùn owó tún dá padà síbẹ̀ pẹ̀lú àánú rẹ ẹnì kọ̀ọ̀kan wọn àti gbogbo àwa náà tá à ń gbọ́ gbogbo oore tí ń bẹ lọ́wọ́ wa ọlọ́run má jẹ́ ó bọ́lẹ̀ ìdáwó lọ́ọ̀kan ọlọ́run fi lẹ́nì kọ̀ọ̀kan wa lọ́wọ́ gbogbo bí a ti kọsẹ̀ ọlọ́run tún wa sẹ́pẹ̀ yọ́nú sí wa ṣàánú wa ọlá ya anabi Muhammad ya man ja'ala àdá Musa wa nàjà ìyá ọlọ́run ọba ọlá anabi Musa láàrin àwọn ọ̀tá àbí ọlọ́run ọba mọ́sá ìwà ńlá wa láàrin ọ̀tá ọ̀tá amọ́nisẹ́ni afàìmọ́nisẹ́ni lọ́dún èèyàn lọ́dún àlìjẹ̀nù ọlọ́run mọ́sá ìwà ńlá wa ọlá àjọ kan ṣoṣo rẹ ọ̀tá ẹbí ọ̀tá ara ọ̀tá àwọn òbí wa tó ti àwọn ọ̀tá tiwa náà ọlọ́run mọ́sá ìwà ńlá wa ọlá ìyá anabi Muhammad wọ́yá máa ń rọ̀gbá Isa ìlà sàmáì ìdí anabi ìwọ ọlọ́run ọba ìwọ ló gbé anabi Isa ga gbogbo àwọn onígbọ̀wọ́ ètò àti gbogbo àwa náà tá ń gbọ́ tá a wá ń fi ẹ̀mí wa tá a darí ẹ̀mí wa síbi ètò yìí ọlọ́run mọ́sẹ̀ wá gbé wa ga ọlọ́run gbé wa ga àwọn tó ti ga sí àárọ̀ ọbí ìdá akùnmọ́ rẹ̀ wà nílẹ̀ ورفعنا مكانا عليا ọlọmọsà ìgbẹ́ni kankan wà náà wọ́yá máa ń jẹ́ àdá Musa wà nàjà ìwọ ló la ànábì Musa láàrin ọ̀tá ọlọmọsà ìwà ńlá wà lá gbogbo ẹbí wa àti gbogbo ẹni tí ń gbọ́ pátápátá wọ́yá máa ń jẹ́ àlà Yunusa fi bá ti ní òtìwà arajà wú ànábì Yunusa ìwọ ló rán níṣẹ́ ìwọ náà ló ní ó ṣà ìgbọràn ìwọ náà ló ní kẹjẹ ó gbèmí ìwọ náà ló pọ̀ ìwọ náà ló kọ́ ní tí ó wí kẹjẹ fi wá pọ̀ gbogbo táwa náà ṣe níwà bú kò sí kankan tó gbẹ̀yìn tó sẹ́yìn rí ọlọ́run ọba ìwọ ló fi ó rí
rí bẹ́ẹ̀ ó ti wá rí bẹ́ẹ̀ a tún wá wọ́ ọ lálàforíjì mọ́sẹ̀ wá yá fi wa àti bẹ́ẹ̀nu òkùnkùn àmọ́ bí a ń lọ àmọ́ wọn lọ́wọ́ balọ̀bọ̀ onímọ̀lẹ̀ mọ́sẹ̀ wá tàn mọ́lẹ̀ sí ìgbésẹ̀ ayé ẹnìkọ̀ọ̀kan ọlọ́run oṣù alálùbáríkà tá a wà yìí ọlọ́gbọ́lọ́ la ilaha illa anta subhanaka inni kuntu minas zalimin. Inú lòmẹ̀ àti kónú ẹja àmọ́ bí a ń lọ ọlọ́run ṣàánú wa àmọ́ bí a ń lọ gbogbo ọlọ́jà tajà wọn ò rérè jẹ́ gbogbo ọgbọ́n tá a dá pátápátá ibi ikọ̀ náà ni la ilaha illa anta subhanaka inni kuntu minas zalimin. Ọlọ́run ṣàánú wa fèrè sínú iṣẹ́ wa fàlùbáríkà sínú iṣẹ́ wa wá gbẹ́bẹ̀ wa wá gbàdúrà wa yọ́nú sí wa ṣàánú wa ọlọ́run oṣù alálùbáríkà tá a wà yìí ọlọ́run ànábì Muhammad wàyà máa ń jẹ́ aláyò yá máa ń nàjà núhù wàkọ́mọ̀hù mímọ́ ìtúfání ànábì Nóà ìwọ ló là àtàwọn tí wọ́n tẹ̀lé nínú ọ̀gbun omi ọjọ́ náà ọlọ́run má jẹ́ omi ayé ó gbé wa lọ má jẹ́ aburú ayé ó gbé wa lọ àwọn tó ń jí ní gbé ọlọ́run ọba abìọ́ má jẹ́ wọ́n gbé wa gbọ́mọgbọ́mọ má jẹ́ wọ́n gbé wa gbàgbàgbà má jẹ́ wọ́n gbé wa má jẹ́ wọ́n gbé ní wa ẹni aburú ó kàn tí ó kàn wá ọlọ́run tí bá ń bẹ́nu kádàrá bá parẹ́ ọlá ayé àbúnábì Muhammad lọ́sàn-án lóru àbí ọlọ́run ọba ṣàánú wa gbogbo àwọn tí wọ́n ti wá há ọlọ́run bá wa yọ wọ́n gbogbo ọ̀nà tẹ̀dá fi há wọ́n ń bẹ lọ́dọ̀ ọlọ́pàá ni wọ́n ń bẹ lọ́dọ̀ àwọn ajínigbé ni gbogbo àyè tẹ̀dá fi há ẹlòmíì ẹrù ẹlòmíì há gbogbo nǹkan wa tó àtàwa náà ta há àbí ọlọ́run mọ́sẹ̀ wá yọ wá jáde bẹ́ẹ̀ wá fún wa ní fírídọ́ọ̀mù ọlá ìyá Ànábì Muhammad ẹlòmíì ti há sábì obìnrin ẹlòmíì ti há sábì ọkùnrin ẹlòmíì ti há sáàrin àwùjọ kan tí ò lè sọ fẹ́nìkan ọlọ́run ọba lọ́ba tó lè yọ ọlọ́run tó yọ ànábì nù àǹjọ ọjọ́ náà lọ́hùn ọlọ́run mọ́sẹ̀ wá bá yọ ọgbẹ́ tó há wọ́n lá ní oṣù alálùbáríkà yìí wọ́n lá gbogbo gbàwẹ̀ wọ́n lá gbogbo tọrẹ wọ́n lá gbogbo nínáfílà wọ́n lé olùsàkùránì wọ́n lé olùṣe ìsìgìfárù wọ́n lé olùsàsàlátù wọ́n lé olùṣe la ilaha illallah ọlọ́run mọ́sẹ̀ bá yọ wọ́n o kó yọ àwa náà ọlá ìyá Ànábì Muhammad wàyà máa ń sálàmà Ibrahim minari nàmúrúdù Ànábì Ibrahim ọlọ́run ọba là nígbà wọn jùnú náà ọlọ́run ọba ní ìtí ń jóni níbi iná ó yà ìwọ ọlọ́run ọba ayọ́kúrò bẹ́ẹ̀ Ibrahim wà lọ ìwà bọ̀ àlà Ibrahim àbá ó ní àbọ̀ gbọ́ iná ò gbọ́dọ̀ jó Ibrahim àní kí mọ ìní tí ń jóni lára ná bóyá bátìrì kan ni ọlọ́run ló yẹ pa bátìrì hùn àwa ń wo fèéfèé ní lásán wọ́n sàlámà àlàra ìbúra gbogbo bí ara ti ní ẹnì kọ̀ọ̀kan ọlọ́run mọ́sẹ̀ wàá bá àbùkù tù sí gbogbo bí ara ti ní ẹnì kọ̀ọ̀kan ọlọ́run wọlé àsìkò tá a wà yìí wọlé àgbàgbọ́ wa tó rọ̀ mọ́ pé àdúrà máa ń gbà nínú àtẹ́gùn àbí ọlọ́run ọba gbogbo bí ara ti ní wá pátá ọlọ́run fara dẹ̀ wá táwọn bẹ́ẹ̀ àti ìpọ́n tínú ẹ̀ adé faradẹ́ wá Olúwa. ọmọ mi ti ṣe ẹ̀gbámù láì mọ yọdún faradẹ́ wá Olúwa. tọ́gẹ̀dẹ̀ bá ọ̀pọ̀ tínú ẹ̀ adé faradẹ́ wá Olúwa. ẹlòmí bàbá wa ẹlòmí lélẹ́yìí àìmọ́ ó ti fẹ́ ìyàwó wọn kà sí lọ́rùn abẹ́ ẹ̀gbọ́n bóyá iṣẹ́ wà ní o máa wù ní. kò ríyàwó àbí ọlọ́run ọba owó ni òrí náà ni àbí ọlọ́run gbogbo ẹ tí ń sunkún ìyàwó alálùbáríkà ọlọ́run bá a ṣe fún un. ẹlòmíì wọn ń kálé ọkọ fún ni ọlọ́run wọlé àánú oṣù alálùbáríkà tá a wà yìí ọkọ̀ alálùbáríkà ibùjókòó dùnú ọlọ́run bá a ṣe fún wọn. ẹlòmíì ti lọ Mọ́kà ó ti padà dé ó ti dààmú gbogbo ọ̀nà ló fi wá ọmọ ọlọ́run ní hùn náà ni. àbí ọlọ́run wọlé àánú oṣù tá a wà yìí wọlé àṣẹ rẹ wọlé àyè àṣẹ wọlé gbogbo dùnú wọlé ẹni tó ti ra bàtà ọdún tínú rẹ̀ ń dùn wọlé ẹni tó ti ra sọ ọdún tínú rẹ̀ ń dùn wọlé ẹni tó ti ń wo ìdùnnú pé a sọdún lọ́la a sọdún lọ́túnla gbogbo dùnnú pátápátá àbí gbogbo ẹni nínú rẹ̀ ń bàjẹ́ ọlọ́run bá dùn wọ́n nú gbogbo àwọn ọmọ wa tó fẹ́ ṣèdánwò ọlọ́run jẹ́ wọn páàsì lọ́ba wa páàsì àwọn òbí náà ọlọ́run má jẹ́ á fẹ́ẹ̀lì torí pé tóbi ò bá ti rówó iléèwé san ó fẹ́ẹ̀lì nù ọlọ́run má jẹ́ á fẹ́ẹ̀lì yọ́nú sí wa ṣàánú wa ọ̀pọ̀ wa nínú ìlú tá a wà yí àlejò ni wá jẹ́ àrèrè múdélé ọlá ìyá Ànábì Muhammad má jẹ́ àgbésájò ìlú yìí má jẹ́ ó bà
bàjẹ́ Àmín. ìlú yìí má jẹ́ ó bàjẹ́ Àmín. aburú má jẹ́ ó wọnú ìlú náà Allahumma ààyè àmín. dání kọ̀ọ̀kan wá fílẹ̀ ọlọ́mọdé aburú ó délẹ̀. Amina. sẹ́límúná mi ń kun lè fọ́ sí i Àmín. gbogbo ìbànújẹ́ ọlọ́run là wá ń bẹ̀ Ee. wàgámì wàhámì Àmín. gbogbo ẹkún tí wọ́n bá ní sun Àmín. ọlọ́run ọba mọ́sá ìwà là wá ń bẹ̀ Àmín. wàmọ́rádì mọ́fà rẹ̀ ṣe wá Àmín. wàlífákìrì Àmín. òsì pẹlẹbẹ òsì rogodo ọlọ́run ọba mọ́sá ìwà bò kúrò lára wa Àmín. wàmí nkúlì iṣẹ́ ìrìnnì mọ́sọ́ ibi dúníà wal àyíra Àmín. gbogbo onígbèsè ọlọ́run bá wọn san Allahumma amina. onígbèsè nìyí ọlọ́run àbí ọlọ́run ọba tí èé jẹ gbèsè Òun gan ò ní tí ní mo bá ní ìlọ́kàn san rẹ̀. gbèsè ọlọ́run mọ́sẹ̀ bá san gbèsè ọ̀run wa Àmín. ẹlòmí ò ṣe Gbèsè yìí bẹ́ẹ̀. ìyàwó àmọ́ béèrè pé sí ò sí o Kò sí ẹ̀. tèmi yé mi Kò sí ọjà yìí. àbí ọlọ́run gbogbo ní gbèsè ọlọ́run bá wọn san Allahumma amina. ọmọ mi ò sáré wọlé bẹ́ẹ̀ yó bàbá ò sáré sábẹ́ ẹ̀yìn rẹ̀ fún wọn dáàdì mi kí ló dé ní ẹni mo jẹ lówó mo pé mo rò pé ẹni tí ó ti lóhùn òní sálámọ̀ tí ó wọlé La ilaha illallah. àbí ọgbọ́n gbèsè ọlọ́run bá wọn san Amina. gbogbo tí ń jẹ́ gbèsè lọ́rùn tiwa náà ọlọ́run bá wa san. Allahumma amin. Rọmọdánà ti wá lọ àwa tá a wá máa ń sọ wípé àwẹ̀ obìnrin yẹn pé jáwẹ̀ rí ó pé o Jẹ́ kó pé o. lẹ́yìn Rọmọdánà dáwẹ̀ rẹ padà kí wọn náà mọ yóò ń gbèsè o. Dákun dá padà. Ọlọ́run Kọ́ má yọ́nú sí bàa wa. dán ní gbèsè àmínà. Ọlọ́run ṣàánú wa Allahumma amin. fún alẹ́ mi gúngùn Allahumma amin. alájí wa elétí ọbẹ̀ Ambassador. ambassador elétí ọbẹ̀ alájí Muhammadu Sọ́ọ̀lì Ọlọ́run bá fún ilẹ̀ mi gúngùn. Allahumma amin. Ọlọ́run ẹ̀rọ aláàrẹ̀ ń sẹ́ àlékún àlàáfíà Ọlọ́run bá ṣe fún yín Àmín. àlékún gíga Irú gíga àlàáfíà tó gíga fún Musa gíga Jọ́sìn náà. gíga gíga Ọlọ́run bá ṣe fún yín Àmín. wọ́n láyé anabi Muhammad Sallallahu wọ́n láyé alayhi wa anabi sallam. Muhammad Àmín. àwọn wa Abdulaziz Hayakumullah. olóhùn yọ olóhùn oyin Àmín. aláhàpọ̀ Ọlọ́run jẹ́ ẹ máa tuntun sí Àmín. má jẹ́ ẹ dógùn Àmín. ọláyé anabi Muhammad Àmín. bá a gbàdúrà yín Allahumma bá a àmín. ṣèdẹ̀ra fún yín Àmín. ọláyé anabi Muhammad Àmín. Ọlọ́run má jẹ́ aṣòfò Amin. má jẹ́ òfò òṣèwà o Àmín. Ọlọ́run má jẹ́ ajẹ̀yà Amina. má jẹ́ ìyàwó jẹ wá Àmín. Ọlọ́run má jẹ́ apààyàn Àmín. má jẹ́ èèyàn ó pa wá o Àmín. wọn la orúkọ rẹ̀ méjèèjì ya Ayù ya Qayyumu alala. wọn la orúkọ rẹ̀ méjèèjì ya Ayù ya Qayyumu. wọn la orúkọ rẹ̀ méjèèjì ya. Ayù ya àbúrò àìsírọ̀fù Qayyumu. àbí ọlọ́mọba àkùnrin lẹ́mí gógún àtàlábíà ọlá ìyá Ànábì Muhammad. Wọ́lá orúkọ rẹ̀ méjèèjì ya Ayù ya Qayyumu. wọ́lá orúkọ rẹ̀ méjèèjì ya Ayù ya Qayyumu. Má sàlámàtù ya Ramadan rẹ̀ ti lọ náà nù. Bẹ́ẹ̀ni. Yá má sàlámàtù ya Ramadan. Ya farata dinu ya Ramadan. Ramadan. Ya qurratal aini lil insan. Ataila lukali akiwan. Alani ayati min Shaban. Ma salamatu ya Ramadan. Bye bye. Ma salamatu ya Ramadan. Bye bye. Ma salamatu ya Ramadan. Ya salamatu ya Ramadan. أتيت بروحي ورأيا وفيت لك بالإغفيرا من أجل ما فيك من قرآن Àmín. ذلك راجي Gbogbo wàhálà wa nínú oṣù Ramadan Ọlọ́run má yọ já sí lásán já rere bẹ̀rẹ̀. Ya Ramadan jìbà ó má sàlámàtì ya Ramadan. Má sàlámàtì ya Ramadan. Má sàlámàtì ya Ramadan. إنك أنت السميع Allahumma amina. وتب علينا يا مولانا إنك أنت اللهم آمين. وأهدنا وافقنا إلى الحق وإلى آمين. ربنا آتنا في الدنيا اللهم حسنة آمين. وفي الآخرة حسنة آمين. وقنا عذاب النار آمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. alhamdulillah rabbil alamin.